ṣé Tinubu mọ ohun tó kàn lọ́rọ̀ ṣáá? ṣé lọ̀rọ̀ ìjọba Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dàbí ohun tí ń ṣe Láǹbàdé tí ò ṣọmọ rẹ̀? Láǹbàdé ń ronú owó, ọmọ rẹ̀ ń ronú ọkọ, ọ̀rọ̀ wá di ìyá ń ronú, ọmọ ń rokà. Bí àwọn aráàlú ti ń pariwo ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́, ọ̀wọ́n gógó owó ọjà, àìsí ètò ààbò tó gbópọn, ètò ọrọ̀ ajé tó ń dẹnu kọlẹ̀, owó epo tó gbówó lórí gọbọi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe ló dàbí ìgbà tí ìjọba bu ẹ̀kẹ́ diwọ́ tí wọn kò sì rí ti aráàlú rò, torí ọ̀tọ̀ lohun táwọn dìkúùkú mọ́ bí wọn yóò ti yí orin ẹ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà padà sí tàtijọ́ ló jẹ wọ́n lógún, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ti buwọ́lu kinní ọ̀hún pé kó di òfin bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 nínú oṣù karùn-ún tí í ṣe àyájọ́ ìjọba àwa-arawa, èyí tó tún sàmì sí àjọ̀dún ọdún kan tí Tinubu ti lò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ bá ò bá ní parọ́, bá a bá bára wa sòótọ́ ọ̀rọ̀, ṣé Tinubu mọ ohun tó kàn lọ́rọ̀ ṣáá? Ṣé ọ̀rọ̀ yíyí orin kan padà ló kù wá kù báyìí? Ṣé ẹnu ẹni tébi ń pa máa ṣe láti kọrin ni? Àbí àṣeyọrí ohun ìdàgbàsókè wo lórin ọ̀hún yóò mú dé bá ilẹ̀ yìí? Bẹ́ẹ̀ bá sì pé ẹ fẹ́ ká padà sígbà ayé ìgbàanì nínú orin orílẹ̀-èdè yìí, àfi ká padà sígbà ayé ìgbàanì nínú ètò ọrọ̀ ajé, iná ọba, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìjẹ́ bẹ́ẹ̀, kò dájú pé Tinubu mọ ohun tó kàn lọ́rọ̀ o.